kábíyèsí o káwọn ò sì mọ̀ sí wọn àti gbogbo ládéládé. فويل لمن يرجو السقوط لمن على. فويل لمن يرجو السقوط لمن على. إذا ما يصلي مسلم في المساجد. إذا ما يصلي مسلم في المساجد. إذا ما يصلي مسلم في المساجد. Mọ̀fásírù gbogbo ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń dilé ìmọ̀ọ́mù lọ́wọ́ mo kí wọ́n kí gbogbo ẹni tí ń jẹ́ àfa lórí ìdòkú. Bàbá ìlú lè máa ń Túndé Badmus aṣíwájú mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n fi gbogbo ọlọ́lá tí ń bẹ ń bí. Aláìní àwọn àmọ̀sọ́rọ̀ sọ̀mọ́nù wọ́n fọwọ́ bí gbogbo ẹni tó ní olóṣèlú àtijọba tí ń bẹ ń bí. Gbogbo ládéládé ni mo kí. Bàbá wa igi egun mo kí púpọ̀. Mo wá kí bàbá wa Aláàfin. Bàbá wa kábíyèsí ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù. Torí pé èmi ọ̀bá máa ń ṣe ìjókòó yìí. Bàbá ìwọ́n ọ̀fà lónìí tá à ń sọ̀rọ̀ yìí. Mò ń ṣe wà ní bàbá àwọn ọmọdé kéwù mi lọ́wọ́ báyìí. Báyìí bá a ṣe jókòó yìí. Mo pa wà ní màtí ni mò ń bọ̀ mí. Torí pé skip ẹ̀fọ́ bá náà fi ń pè mí. Wọ́n wá sọ pé mo kò wé kọ́lódé ọba kan ó tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n ní ọba ń pè olóòdìfá. Ọba wa kọ̀rẹ́ ti fẹ́ rárá o. Gbogbo ọba kọ́ o. Ibi wọ́n ní Aláàfin ń pè ọ́ òǹdífá. Ọba ló kọ̀rẹ́ ti bẹ́ẹ̀. Ṣé ọba ọba wájú bàbí ni kò ní bẹ́ẹ̀? Ẹni tí máa bá lò pé ọba ń pè ọ́ olóòdìfá. Ọba àdúgbò gbogbo òwe wájú ìwádìí rárá o. Gbogbo ọba kọ́ o. Wípé bí wọ́n ti máa wí ìgbà ni pé Aláàfin ń pè ọ́ olóòdìfá. Gbogbo jàmáàtì láti wá dá Aláàfin ló. Bàbá ìlú lè máa ń yẹrí tó sọ̀kọ́ bọ́ọ̀lì náà náà. Ọba mi bá Aláàfin ni pé ibi ẹwà yìí ẹ̀ ní jábọ́. Ìgbà máa yọ sàlẹ̀ mọ́sílẹ̀mọ́ fílmẹ̀sẹ̀ dídì. Ọmọ iye iná tí wọ́n bá ti ń kírun ní mọ́sálásí náà wá sí. Tí wọ́n ń kírun bẹ̀, tí wọ́n ń ṣèbáàdà bẹ̀, àti tí wọ́n bá kírun bẹ̀ mọ́lẹ́ ìdààmú. Bàbá ìlú lè máa ń yẹrí tó sọ̀kọ́
ní ṣe kó gbogbo ọlẹ́ ìlànà kálẹ̀ wá tí a méjì bàbá wa yìí máa ń mọ̀ ní ẹ̀ta ló kó máa sọ àwọn ni wọ́n máa ń ké bẹ́ẹ̀ bàbá wa láwùyé gbogbo àdúrà tó kí bàbá ti láyé bá tí a méjì wá kéré bàbá sì pẹ́ láàyè yẹn dáadáa ọlọ́run náà bá ní ká ọba tí a méjèèjì bí bàbá àwọn ké gbogbo ìgbà tí wọ́n fi lu àyè pẹ́ wájà méjèèjì tòní náà àdínkù ti bàbá wa yìí máa ń mọ̀ ní ẹ̀ta ló kó máa sọ bàbá wa láwùyé wọ́n kú òní náà ti láyé ọlọ́run àbílẹ̀kì tòní ikú ọlọ́run ló ní sábà bí àṣeyọrí àti pàdé fún yín. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. nínú ọ̀bùn tí rí bàbá wa ìmọ̀ wọn fà tí wọ́n ṣe wá àṣetán tí wọ́n tún wá dọ́kọ̀ òní làkọ́kọ́ bàbá wa kábíyèsí ọ̀la náà dalẹ̀ inú ọjọ́ tí kábíyèsí ọ̀wà sọ̀rọ̀ tí wọ́n tún wá ní ẹlòmíràn tó sọ̀rọ̀ tí wọ́n wá ní dìde òní làkọ́kọ́. bàbá wa àgbà torí wọn kú Sheikh wa Abdulwahid làwùmá wa ẹ bá ní sàdúrà kẹ ẹ sì sì dúpẹ́ àdúrà bẹ́ẹ̀ ṣe ni pé kò pọ́sibù kéèyàn fọ́ọ̀sì àyà ìwé ẹni wọ́n bá fọ́ọ̀sì wádìí kò ní gbẹrú gbélé tàbá fọ́ọ̀sì yẹn wádìí kò ní sọgbẹ́ báyìí ẹ bá ní sọ bọ́lá ọ̀rọ̀ bá ti ń tó léyìí èyí lè bàbá ẹsẹ̀ tó èyí lè sì lọ gbé ní ara yìí èyí náà lè kó kí ara yìí ẹ tó bá lọ́wọ́ gbogbo ẹjọ́ wà ń bí nítorí pé orí yẹn kún láì yọ ẹnì kẹ́kẹ́ lẹ̀ ẹ sì bá ní sàkó àdáyẹrí Ọlọ́run ti dá àwọn ẹ̀yà yìí láre tí wọ́n wọ ọmọ wọn tí wọ́n yẹjú ó bá lè dá aya bá wa náà láre lọ́dún ayé tí wọ́n náà kà wọ́n náà yẹjú kó sì lálàáfíà kó sì kù lẹ́